ok wọ́n ní ìyàwó Chukwuma ìkan lára àwọn tí wọ́n mú ní Ìjẹ̀bú-Igbó pé wọ́n ń jíyàn gbé ok ó dé ọmọ Ìjẹ̀bú-Igbó ni ẹ ọmọ bo ni ẹ Ìjẹ̀bú-Igbó ọmọ Ìgà ní Òkè Àgbò àbí ìwọ́n tó mọdé lù báyìí 37 years ni ẹ now ipa wo ló kó nínú gbogbo à ń jínigbé gbowó àwọn pààyàn àṣegbè Ìjẹ̀bú-Igbó ipa wo ló kó mẹ́. Àkọ́kọ́ lẹ́yìn ọ̀dọ̀ alájà tí mo ní ọ̀rọ̀ mi. Alájà kíni? Alájà Táyìbá. Ní búkà ibo ni búkà wọn wà? Kíni ni búkà wọn wà? Chicago. Chicago òkè àdúgbò Chicago ní Òkè Àgbò ní búkà. Alájà Táyìbá yẹn. Báwo ló ṣe wá jẹ́? Báwo ló yẹ jẹ́? Pé ní àtọkọ yín lẹ wá jọ ń ṣiṣẹ́ yìí. Yes sir, èmi ọmọ kò ṣe tóun ṣe nìyẹn. Àbúrò ẹ̀yàn kan kó dàgbà tó wá sọ́dọ̀ mi gba inú àti wọ́n ti jà ilé gánà mi mò ń gbé so ó wá bá mi bẹ̀ èyí tẹ̀sẹ̀ bí ọ̀wàdà àti pé òun tó máa ń ra pọ̀ mọ́. Ìyẹn ta ni? Ìyẹn Fáyìn ó máa ń ra. Àbúrò ọkọ yín ní Fáyìn. Ok. Òun máa ń ra pọ̀ mọ́ so ọjọ́ iṣẹ́ wá pè mí wá ní pé ètò mo wà wọ́n lọ pé mo wà ní ọ̀dọ̀ grandma mi so ó wá bá mi bẹ̀. Wọ́n á béèrè lọ́wọ́ mi ní tẹ̀sẹ̀ bíi pé àwàdà gba tèmi ò rí orúkọ bẹ́ẹ̀ ní ọwọ́ mi látìgbà tí mo ti fẹ́ wọ́n dẹ̀ mú wọn pé wọ́n máa ń ṣe. Ẹ sọ̀rọ̀ sókè dẹ̀. Bọ́ǹdì. Ìgbà yẹn ló mọ̀ pé wọ́n máa ń ṣe. Bọ́ǹdì ni mo mọ̀ pé máa ń wà. òkè yẹn ọkọ yà àti àwọn Ifáyìn àbí. Bẹ́ẹ̀ni Ifáyìn ó dẹ̀ máa ń ṣe ìyàwó ni mo dẹ̀ wọ́n ṣe mọ̀ pé máa ń ṣe ọkọ bẹ́ẹ̀ tó ń gbà tó dẹ̀ wà bá mi ṣá ló wá bá mi pé iṣẹ́ òun dẹ̀ mo sọ́pà mo bá wọn gba ọjà ó ní ta ni ọgbàjà mo ní ọwọ́ àbúrò ìyàwó àbúrò mọ́ ìlú mo bá gbà. ìyàwó àbúrò mẹ́rin bó ni ẹ̀ ń gbé. kíní lọ́nà ọ̀nà tó ń gbé ọ̀nà sáìdì pa ń lọ sọ́nà oko ìdágòlù. ọ̀nà ìdágòlù kí lórúkọ ẹ ní ẹ. ṣé àbúrò mọ́ mi bàbá mo sún. bàbá ọkùnrin ni. bẹ́ẹ̀ni ìwọ ló ń bá gbà pọ̀ wọ́n. ìyàwó ẹ̀ ló ń ṣọjà. ìyàwó ẹ̀ ló ń ṣe pọ̀ mọ́ ló bá ń gbà pọ̀ mọ́ ok má sọ̀rọ̀ ẹ lọ. bí o ṣe fẹ́ wá bá mi ó wá ní pé iṣẹ́ òun ò dẹ̀ ṣe báyìí wọ́n ló pa mo lọ ń bá èèyàn gbàgbà ní jẹ́jẹ́ bíbí àwàdà ló ṣe wọ́n á ní pé ṣé ọ̀gá mi pé ṣé ó wá lọ wọ́n ló pa ṣé ó lè ṣílẹ̀ pé. ọ̀gá ẹ̀ àbí ẹni tí ẹ lọ ń gbà pọ̀ mọ́ lọ́wọ́ ẹ̀. ó ní pé ṣé ẹni tí ẹ lọ ń gbà pọ̀ mọ́ lọ́wọ́ ẹ̀ ṣé ó ní owó lọ́wọ́ àbí. bẹ́ẹ̀ ó ní pé búkàtì mo ti lọ́ọ́ gba iṣẹ́ ni wọ́n nípa ṣé olè pé ṣé ó ní búkàtì ẹ̀yẹ ṣé olùsílẹ̀ pé wọ́n tó wá sọ pé níbo ni ilé wọn tó èmi wá béèrè pé kí ló ṣẹlẹ̀ tó fi ń béèrè ló wá ní pé kò sí mọ̀ pé kí n má wọ iṣẹ́ tó èmi wá gbé sí orí ọ̀kadà kò ṣọjọ́. ó wá ní kó lọ fi bẹ̀ hàn òun. bẹ́ẹ̀ni kò ṣọjọ́ yẹn gangan. ṣé àti búkà àti ilé lórí kó lọ fi hàn òun àbí. no ilé nìkan mọ. ilé ok bó ṣe mú ọ lọ sí ilé nìyẹn. kò ṣọjọ́ tó bèrè ọ̀rọ̀ lọ́wọ́ ilé mú lọ síbẹ̀. bẹ́ẹ̀ni ó yí tó bí ọ̀sẹ̀ mẹ́ta. ló tún wá padà wá. ló wá ní kó máa lọ sí ilé àwọn ẹni yẹn. wọ́n á ní pé kí ló ṣẹlẹ̀ tẹ̀sí ní pé kí mo ní lọ sílé wá sọ pé kò sí ìwò pé kí n má wọ̀ mo ṣe. ìgbà tó wá fún ẹ̀yin lówó ẹ̀yin ò ṣe béèrè kówó kí náà fún yín. náà ìgbà tí ó fún ọkọ mi ní owó yẹn mo wá béèrè lọ́wọ́ ọkọ mi pé owó kí ni bọ̀dá Ifá fún mi ló wá sọ pé bọ̀dá Ifá sọ pé màá máa sọ fún mi ní létà àgbà tí wọ́n á rí bọ̀dá Ifá wá sọ pé ṣé ọkọ mi ti kó owó kan fún máa ń pé owó kí ni torí tó ṣe ó ti tó bá ti dé láti ìlú bẹ́yìn ó máa ń ra nǹkan. tí Fáyìn bá ti dé láti Anambra. bẹ́yìn ó máa ń ra nǹkan fún mi so èmi ò dẹ̀ rí owó iṣẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ láti ìgbà tí. kí ló porúkọ ẹ lẹ́ẹ̀kan. Zainab kí ni. Zainab Chukwuma now ìgbà tí wọ́n lọ digunjalè nílé àwọn Alájà Táyìbá yẹn tí wọ́n fi ẹni sùúrù tí wọ́n lọ rọ́ọ̀bù tó lọ ká àwọn ọmọdé tó lọ gbowó lọ́wọ́ nílẹ̀ kínní yẹn ṣé ìwọ gbọ́ nínú ìlú pé àwọn digunjalè lọ síbẹ̀ ni. mo gbọ́ sáà ìgbà tó gbọ́ yẹn o mọ̀ pé àwọn Chukwuma ló lọ síbẹ̀ àti Fáyìn ọkọ ẹ̀ o mọ̀. èkejì wa ń kọ́. èkejì náà mi ò mọ̀. o mọ̀ pé ilé ọ̀gá ẹ̀ ni wọ́n lọ ibẹ̀ náà lọ. bẹ́ẹ̀ni owó lọ́kọ̀ ni. báwo lẹ ṣe wá padà mọ̀ tó fi dorí ẹ̀kẹta tó fi gbé ọmọ wọn. ẹgbà tí mo rí nínú kinní yẹn. inú kí ló ti rí. inú fóònù ìgbàtọ̀ pósì ẹ̀. lórí social media ló ti rí. láti tọ́dún mélòó lẹ ti ń fẹ́ ọkọ yín. ọkọ mi ó ti ṣe ìjà títí náà láti fẹ́ amóṣe là ń jà. ọmọ mélòó ni ẹ ti bí fúnra méjì. méjì lẹ ti bí fún un. now
ìgbà wo ló mọ̀ wípé ọkọ ẹ̀ ń ṣiṣẹ́ kájínigbé gbowó kápáyàn torí pé ní sùúrù ọkọ ẹ̀ fúnra ẹ̀ sọ wípé o mọ̀ wípé àwọn ń ṣiṣẹ́ yẹn. ó pa ọ́ nù. ó pa ọ́ nù pọ́ǹdì mo mọ̀ pé wà. ìgbà wo ló mọ̀ pé ó ń ṣiṣẹ́ kájínigbé gbowó. ìgbà tó post rí mi. ìgbà tó post. ìgbà tí wọ́n ṣe àwọn oníròyìn fi léde nígbà yẹn. ìgbà tí mo rí tó post ní iṣẹ́ mi. bọ̀ ìgbà tó wọ́n mọ̀ ọkọ ẹ̀ kí ló tó sá lọ. mi ò sá lọ. gbọ́dọ̀ lọ. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ibi tá à ń gbé nígbà ẹ̀rẹ́ yẹn owó lé wa ti dín tí òun wá sọ pé ká lọ sí ọ̀dọ̀ ìyá òun ní station so ọ̀dọ̀ ìyá ẹ̀ là wá ń gbé ní station so ìgbà tọ́rọ̀ yẹn wá ṣẹlẹ̀ ní láńlọ́ọ̀dù tó wà lọ́dọ̀ ìyá wọn ló wá sọ pé ká kó nílé so èmi wá lọ ń gbé ní sáìdì ibi tí mò ń gbé kò jìnnà sí búkàlà jàn ìyẹn ibi tèmi gbalé sí kò jìnnà síbẹ̀ so ibẹ̀ mo gbé mo sún tèmi so ìgbà tí mo wá di ọjọ́ kọ̀ọ̀ṣà lèèyàn kọ́ wá ẹni yẹn wá pè mí pé alájà ń wà mí mo wá sọ pà mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ ìyẹn wá kọ́ láìṣà ni wọ́n ṣe fún mi pé wọ́n má nà lọ ju ọmọ ìsínú kan bàbá sọ pà wọ́n lọ jọ màlájà pé ta ló dẹ̀ máa ṣe iṣẹ́ yẹn so tó ṣe wá póòstì kínní yẹn mo wá rí ọ̀wọ́n ifá yẹn pé òun lójú tí mo wá fẹ́ pa mo dẹ̀ mọ inú yìí pé kí ló. kò dẹ̀ rí ọkọ ẹ̀ náà lórí social media náà. mo ti kọ́kọ́ rí yẹn tẹ́lẹ̀ ìgbà tí mo kọ́kọ́ rí yẹn. ìgbà ló fi kúrò nílé. mi ò sá kúrò nílé a ní láńlọ́ọ̀dù yẹn ló lé wa kúrò nílé mo fi lọ gbalé síbi sáìdì búkà alájà yẹn. ọ̀rọ̀ yẹn tó bí ọjọ́ mélòó síra wọn lẹ fi ní láńlọ́ọ̀dù fi lé kúrò lé la fi lọ gbalé. ìgbà tọ́wọ́ yẹn ṣẹlẹ̀ àwọn tètè mo lápẹ́ láńlọ́ọ̀dù àgọ́ ṣe fóònù lánàá ní small phone ló lò ó ti yé yín lẹ́yìn tó gbà tó ń dẹ́ máa píìkì ní sísán méjì ibi tó wà ló ti mọ̀ tó gbà tó wá dé nísìnyí èmi gbọ́ ò mọ̀ gẹ́ẹ̀kọ́ báyìí tí mò ń ṣeun lọ́dọ̀ ẹ̀ ní gẹ́ẹ̀ wá sọ fún mi ń pè à tó ṣe mi ò gbọ́ nǹkan tó ṣẹlẹ̀. ẹni èjì ẹ̀wà kẹ́rọ̀ wà lè yá wọ́n fún ẹ ní owó ìgbà tó lọ gbawó lọ́wọ́ ọ̀gá ẹ̀ lẹ́lẹ́kínní ìgbà tó lọ ní sùúrù èyí lọ fún ẹ gbà yẹn 30,000 ọkọ ẹ̀ dẹ̀ sọ fún ẹ pé ifeanyi ló ní kí wọ́n kówó yẹn fún ẹ o. ifeanyi ti fún yín lówó tó yẹn rí. so ifeanyi ló ní kí wọ́n kówó yẹn fún ẹ o. pé ṣé wọ́n ti lọ ṣiṣẹ́ yẹn. o wá béèrè pé wọ́n ti lọ ṣiṣẹ́ yẹn. mi ò béèrè lọ́wọ́ wọn. bọ́tò ó mọ̀ pé. ifeanyi yẹn ó máa fẹ́ kọ̀ tẹ́lẹ̀ ránkọ̀ fẹ́mi tẹ́lẹ̀ ó ti yẹ yẹn ó máa ń fún. ẹ ló máa yí ọ̀rọ̀ padà ìgbà tí ifeanyi ní kọ́ fún ẹ kọ́kọ́ ẹ fún ẹ lówó o mọ̀ o padà mọ̀ bó bá tẹ mọ̀ ń gbà yẹn o mọ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí pé woman yẹn náà lọ gbowó lọ́wọ́ ẹ̀ kó tá ń bèèrè lọ́wọ́ ẹ nìyẹn so ẹlẹ́ẹ̀kejì náà tó fún ẹ lówó wọn fún ẹ lówó sí ẹ̀kọ́ tó fún ẹ lówó nìyẹn náà ń sìn gbogbo tó ṣẹlẹ̀ tó ń ṣẹlẹ̀ kí ni wọ àṣàbíàmọ́ tí wọ́n tún lọ ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n lọ gbé ọmọbìnrin yẹn tí wọ́n sọ sínú kànga. omi ojú jábọ́ lójú mi pé kò yẹ kó ṣe bẹ́ẹ̀ yẹn. kò yẹ kó ṣe bẹ́ẹ̀ yẹn. nípa náà bímọ pé ká ní mi gan mọ̀ pé oúnjẹ tó ń ṣe nàmí ni lọ́jú mi ìbẹ̀rẹ̀ fún. kí lórúkọ yín lẹ́ẹ̀kan sẹ́. kí lórúkọ dáàdì ẹ̀. orúkọ dáàdì mi ní ó kẹ́gbẹ́ tó. orúkọ dáàdì mi tó mọ̀ wọ́n sí local gbòyàn Ọlánìkà Alájí Ọlánìkà ní dáàdì ẹ̀ níjẹ́ òkè àgbòjẹ gbogbo mọ́mì ẹ̀ ń kọ́. mọ́mì mi ti kú dáàdì mi ti kú. dáàdì ẹ̀ ti kú Alájí Ọlánìkà níjẹ̀ gbogbo wọ́n ti kú mọ́mì ẹ̀ náà ń kọ́ kí lọ́mọ wọn sí kí lọ́mọ mọ́mì ẹ̀ sí. mo kí ni lọ́mọ mọ́ ìrìnsẹ̀ Rashida ilé ilé Jágbálẹ̀ ní Ìjẹ̀bú-Igbó ń bẹ̀ Rashida ní ilé Jágbálẹ̀ ìyá kí ló máa ń pè wọ́n. ìyá àbọ̀ ní ilé Jágbálẹ̀ ní òkè àgbò àbí ní Ìjẹ̀bú-Igbó nísìnyí báyìí kí nìkan tó fẹ́ látọ̀jọba àtọ̀jọba ọmọ Nàìjíríà báyìí. kíjọba ṣíjú àánú wò ẹ́. àwọn ọmọ kékeré tẹ̀wá lọ́wọ́ mi ò mọ̀ pé iṣẹ́ burúkú wọ́n ṣe báyìí wọ́n ti lọ mi ò ṣe orúkọ bí akọ́jọ́ fún ojú mi ò lè ṣe owó ẹ̀bùn kan tí bá ní máa tẹ́lẹ̀ lọ́wọ́. tó bá tí ìjọba bá láǹfààní àti fẹ́ lẹ̀ báyìí ìwọ àti Chukwuma ṣé ó tún padà fẹ́ Chukwuma. mi ò ní fẹ́ mọ́ mi ò fẹ́ mọ́. nǹkan tẹ́ ẹ ṣe nǹkan tó dáa ni. kò tásẹ̀. ṣé o mọ orú nǹkan tí wọ́n ti gbà lọ́wọ́ alájàyà àti nǹkan tó ti ṣe inú ìdílé yẹn wọ́n gbowó lẹ́lẹ́kínní millions naira wọ́n gbowó lẹ́lẹ́kejì ẹlẹ́ẹ̀kẹta wọ́n tún gbé ọmọ wọn lọ jù sí kànga wọ́n pa ọmọ yẹn ṣé o gbọ́ pé ọmọ tó jù sí kànga ọmọ Elizabeth yẹn ọmọ 17 years ṣé o gbọ́ pé ọmọ yẹn kékú nínú kànga ni. èmi kò tí ò gbọ́ kọ̀ọ̀kan ní ìgbà tó pósìtì. orí òkú ọmọ yẹn tó kú orí
ibi tọ́kọ̀ ti mú wọ́n ti gbé orí ẹ̀ jáde. mi ò wo bẹ̀rẹ̀ ọlá ń pé ẹni ẹ̀gbà tí wọ́n débẹ̀ ó ti wò tán ibi tọ́kọ̀ mú ifá ìtì ibi kọ̀ọ̀gá ẹni mọ́kànlá. orúkọ ẹ̀ lẹ́ẹ̀kan sí Zainab Chukwuma. arábìnrin Zainab Chukwuma náà rílẹ̀ ìyàwó ìkan lára àwọn ajínigbé pa nílùú Ìjẹ̀bú-Igbó tó ṣe pé òun ló ṣe atọ́nà bí àwọn Ifeanyi àti àwọn gáàngì tó kù bí wọ́n ṣe mọ ilé alájà kan tí wọ́n lọ rọ́ọ̀bù ní Ìjẹ̀bú-Igbó lẹ́ẹ̀kínní tí wọ́n rọ́ọ̀bù lẹ́lẹ́ẹ̀kejì tí wọ́n wá lọ lẹ́lẹ́ẹ̀kẹta tí wọ́n bá ń lé tí wọ́n wá gbé ọmọ wọn kan ìtàpè ní Elizabeth ọmọ 17 years tí wọ́n gbé tí wọ́n lọ jù sínú kànga tí ọmọ yìí kékékékéké tí tó fi kú sínú kànga tó ń pariwo pé kọ́njọ́ òtútù mú òun tí wọ́n fi dé kànga yẹn pa tọmọ yẹn fi kú sínú kànga. jẹ́ pé ńgbà tí a padà lọ pẹ̀lú àwọn agbófinró ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn àwọn anti-kidnapping squad jẹ́ pé òkú àti gbogbo orí àti gbogbo ẹ̀yà ara ọmọ yẹn tó ti jẹrà òun lárí yọ kúrò nínú kànga. arábìnrin ìyàwó Chukwuma òun náà ni ẹ̀ ń wò yìí. Zainab kí ló pé pẹ́ ọmọ bàbá Ọláníkà ọmọ Aláàjì Ọláníkà àbí nílùú Ìjẹ̀bú-Igbó tọ̀ kí Elédùà kó wọn gbà ní.